máa wà múlì. Kò sí problem. Ọ̀gá ọlọ́pàá tó ti fiṣẹ́ sílẹ̀, retired police officer, ló lọ pa. Ẹ̀yin náà lè ṣàánú rẹ gbà mí. Mi ò lẹ́nìkan. Kí ló dé tó tẹ̀ fẹ́ máa rí àwọn ọlọ́pàá ìṣojú rárá? Ẹni tí mo gbé ojú ẹ̀yìn tí mo sọ fún mi, ó jáde pẹ̀lú àwọn ènìyàn wa. Ẹ ti wá fáyì sí. Gbogbo wa nira. Mi ò ní hesitate láti. Nonsense! Ṣọ́ra ìwọ ọmọbìnrin yóò be very careful. Ọ̀rọ̀ tí ò kìí ṣe tiẹ̀ kó má bà sórí ara ẹnu lé. Lẹ́kùn is my joy, daddy. Ayọ̀ mi ni Lẹ́kùn. Imagine, ọmọ kúrò ní láti bí ọdún kan. Àṣọ. Ẹ bímọ méjì, ìkan kúrò ní láti bí èyí ẹ̀ jẹ́ sọ pé fẹ́ wá. Ẹ̀jẹ̀ wá, ṣé àwa ni wọ́n tẹ̀nà fún àbírí ìdíwù? Ẹ fọ ọkọ òkè olówó orí mi àgàn. Ìkòkò ní gbomi kó gbẹ̀yìn. Ẹ máa wọ́n nǹkan ṣe sọ́rọ̀ ọmọ yẹn náà. Ọ̀rọ̀ tí yóò bá fi ṣọ̀mọ́ lọ́wọ́ rẹ̀, ipò tẹ̀lé ilé, ẹ máa pa ẹ fúnra mi. Mi ò rárá, ó ṣe tó dáa.